Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Ẹ kú dédé àkókò yìí orí ìkànnì Face TV Africa òun ni a wà yìí. Lórí ètò lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Olowu of Kuta ó jáde ó sọ̀rọ̀ nípa wípé ọba tí ó ń gbè lẹ́yìn àwọn mùsùlùmí àbí ọba tó ń ba ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́. Ó sọ àwọn ọ̀rọ̀ kan tí máa fẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn nípa wípé certificate tó wà lọ́wọ́ àwọn ọba traditional rulers ni wọn nǹkan tí tó bá ti mọ̀ wípé wọn ò lè gbé nǹkan tí wọ́n gba certificate ẹ̀ kí wọ́n yọ wọ́n kúrò lóyè gómìnà mọ̀ nǹkan tó yẹ kó ṣe fún wọn. Now ṣé ẹ bá jẹ́ kí n tàn yín ọ̀rọ̀ yẹn Olúwo ní ẹ̀tọ́ mo mọ̀ pé Olúwo ló ń bá wí kò dárúkọ Olúwo bọ̀ Olúwo ló ń bá wí torí òun gangan ló ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀. Olúwo ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó bá hùn lórí oyè àmọ́ Olúwo ò lẹ́tọ̀ọ́ láti condemn ẹ̀sìn ẹnìkan. Nǹkan tó Olúwo ò ní nìyẹn. O ò lè sọ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe kọ́ ló gbé traditional ruler jáde. Everybody ò kì í ṣe ọmọ kékeré mọ́ Yorùbá àti wise ju bó ṣe ti tẹ́lẹ̀ lọ because a lot of nǹkan máa play video Olúwo yẹn náà fún yín ibi tó ti ń sọ wípé ìṣẹ̀ṣe kọ́ ni ó bí ọba irọ́ Olúwo ń pa. I will say it categorically láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ traditional rulers ìṣẹ̀ṣe ló ń ṣe. So kò sí bí Olúwo ṣe fẹ́ yí nǹkan bẹ́ẹ̀ yẹn kò lè ṣe yí. But ọ̀rọ̀ wípé Olowu of Kuta tó ń sọ wípé àwọn ọba tó bá ti lè ṣe ẹ̀tọ́ wọn tó jẹ́ ó lẹ́tọ̀ọ́ láti sọ wípé òun ò ṣe ìṣẹ̀ṣe fine but nǹkan tí Olowu of Wo gbọ́dọ̀ sọ òun ni wípé kó máa condemn àwọn oníṣẹ̀ṣe. Ìdí ni wípé kò sí bí ẹjọ́ bíjà bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ò lè trust Olowu of Wo láyé nǹkan tó jẹ́ ń pè lórí nìyẹn because of pé o ti ń jáde gbangba o ti ń sọ̀rọ̀ sí wọn o ti ń bà wọ́n jẹ́ ohun tẹ́jọjọ́ ṣe ní ohun tó wọ́n náà ṣe tó fi débẹ̀ ni. Olowu of Wo lè sọ pé òun ò ṣe tutù kóhun tó dé gbogbo ibi tó dé yẹn kó tó bá yíwọ́ and allegedly some people are saying she collected money in Saudi Arabia. I don't know anything about that but allegedly ni but no matter how it is tó bá tiẹ̀ ṣe rí Olowu of Wo as a leader kò lẹ́tọ̀ọ́ láti máa condemn àwọn oníṣẹ̀ṣe máa tún máa tú kinní yẹn sọ kò lẹ́tọ̀ọ́ láti condemn wọn ó ṣe ẹ̀sìn wọn ó ṣe ẹ̀sìn wọn fẹ̀sìn wọn sílẹ̀ ìwọ kọ́ ni ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣerú ẹ̀ Awùjalẹ̀ of Ìjẹ̀bú-Land ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ó ṣe bẹ́ẹ̀ ó lóun ò bá àwọn alágẹmọ ṣe mọ́ ó jẹ́ stand on it for the past 30 years now ni kò ti ṣe mọ́ pẹ̀lú wọn and kò bọ́ta láti condemn wọn why tó Olowu of Wo ṣe máa condemn wọn ó mì pé kankan wà ń díẹ̀ nìyẹn nǹkan tó wà lẹ́ẹ̀dì ẹ̀ fún pé ó gbawó then maybe it's possible tó bá ṣe investigation lé lórí. So to anything tí ò bá tiẹ̀ jẹ́ Olowu of Wo lẹ́tọ̀ọ́ láti condemn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Firstly tí Olowu of Wo bá fẹ́ máa condemn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tíjà bá ṣẹlẹ̀ mo tútù sọ láàrin Muslim àti àwọn oníṣẹ̀ṣe ò lè ever trust Olowu torí wọ́n mọ̀ pé tó wọ́n bá kẹjọ lọ síbẹ̀ á gbè lẹ́yìn wọn kò ní fẹ́ ṣòótọ́ èèyàn tó ti ń condemn wọn already tẹ́lẹ̀tẹ́lẹ̀. So máa fẹ́ play video ibi tí ọba Olowu of Kuta tó ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó sọ èmi like o but the only thing tèmi ò kọ̀ like ń bẹ̀ ni pé kó má sọ wípé ọba ò lè ṣe ẹ̀sìn tó hùn lórí oyè ọba lè ṣe ẹ̀sìn tó hùn lórí oyè ó lè ṣe ẹ̀sìn tó hùn lórí oyè ẹ ká gbọ́. máa ń sign certificate n tó wà nú ẹ̀ látòrí Aláàfin dórí Ọọ̀ni débi tó kéré dé traditional ruler ni wọ́n ń kọ síbẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ń kọ religious leader síbẹ̀. So ẹ sọ fún ọlọ́lá jùlọ wa èmi náà lórí ọ̀fẹ́ máa tún kàn sí wọn ṣùgbọ́n kó jẹ́ important message ti ọdún yìí àwọn
kò nídìí kí àwọn oníṣẹ̀ṣe máa làágùn kan máa bá ọ̀bọ jáwúrà lórí ayélujára kiri. Gómìnà ló ní ọ̀rọ̀. Ọba tó bá ti mọ̀ wípé òun ò lè ṣe nǹkan tó gba sàtífíkè tó dẹ̀ ń gbowó oṣù lé lórí. Gómìnà ọmọ tó yẹ kó ṣe, ṣùgbọ́n ó yé mi pé nǹkan tí ó rọ̀ mọ́rú nǹkan bẹ́ẹ̀ pọ̀, òṣèlú pọ̀. Ẹ bá rọ gómìnà wa pé bó ṣe jẹ́ ọmọ Balógun tó tún jẹ́ aṣíwájú Ẹdẹ, ṣe mọ̀ pé lórí àṣà ó ti jẹ́ oyè yìí, bàbá rẹ̀ jẹ́ Balógun lórí àṣà, òun tún já aṣíwájú, pé kó jọ àrọ̀ kó lè tó 24 hours, kó lè tó 24 hours kẹ́kẹ́ apárére. Ẹni tó bá fẹ́, mo sọ níjọ́ Ọ̀ṣun Òṣogbo, ṣẹ́rí ẹni tó bá wù nínú wa, tá a bá fẹ́ promote Islam, Muslim ni mí, ṣùgbọ́n gbà tí mo ti jọba mo wọ́dọ̀ mi ò lè kígbe òtútù. Ìjọ tí Ọọ̀ni ti ń jẹ́ Ọọ̀ni, lọ́ọ̀ni tí rúbọ ló ń ṣètùtù, kò sí Ọọ̀ni tó tálákà o. Àrí ìránṣẹ́ ni tó tálákà bí àwọn tó ń tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe. Ìjọ tèmi ti dé àyà àwọn bàbá mi o, òkè òkè lèmi lọ. Ẹ wo Èkó, ó tó sáà kan ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ṣòfin pé ọ̀ya ọjọ́ kan sọ́tọ̀ tó lé pé Yorùbá pọ́nbélé ni wọ́n sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo bí a ṣe gbé ọrọ̀ ajé wa lárugẹ ká sì lo ìṣẹ̀ṣe. Oore ọ̀fẹ́ lára ní sáà yìí o, ó sì dá mi lójú pé ọlọ́lá jùlọ wa wọ́n ó ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́, torí ẹ̀rù òkì ń bọ́ ọmọ Balógun. Ṣé mọ̀ pé láyé ìgbà kan àwọn kan wọ́n á dífá, wọ́n á ní ọkọ̀ bá orúbọ kan ṣètùtù, àwọn wà nǹkan tó bá rí tán wọ́n á lọ chọ́ọ̀chì, wọ́n á lọ ṣe thanksgiving. Bí ìsọ pé kọmíṣánná tó ń fi owó kan rí ló ṣe bẹ́ẹ̀ o, dáadáa o. Pápá kan sọ pé tọdún Ọ̀ṣun pé ó lọ Mẹ́kà ń gbà ẹ̀. Náà àwọn ètò Ifá bá ṣe oore fún wọn tán, a ní kan pé chief imam wípé àwọn fẹ́ ṣèdúpẹ́. Ọlọ́run ò ṣe é tàn, Elédùmarè ò ṣe é tàn, ní agbára lọ́wọ́ àwọn òní ilẹ̀ kò ní sú wa ṣe. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. So ọ̀rọ̀ tí ó sọ ń bẹ̀ yẹn, bí wọ́n ṣe tó bá fún ọba ní certificate pé traditional rulers ni wọ́n ṣe religion leaders, fine, but òun náà ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó wù. Nǹkan tó kọ̀ ní ṣe ni pé kò gbọ́dọ̀ tàpá sí àwọn nǹkan tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ti wà, tradition ti wà, ẹ̀wùnbà tó gun ti wà ní, ẹ̀wùnbà tó yá ti wà ní, tó jẹ́ pé àwọn ọba ló ń bọ ààfin ló wà. So Olúwo of Kuta ó fẹ́ yí, kò lè jẹ́ lè ṣe yí, á ti wọ expose jù bẹ́ẹ̀ yẹn lọ. Èmi believe pé àwọn Saudi Arabia wọ́n ní agenda kan tó jẹ́ sponsor àwọn kan allegedly láti wá máa frustrate wa ní ilẹ̀ Yorùbá yìí. Kò jẹ́ ṣeéṣe, torí wípé ilẹ̀ Yorùbá ni àwọn Yorùbá ló gba mùsùlùmí láàyè, ẹ̀yin kọ́ lẹ gbà wọ́n láàyè, wọ́n gbà yín láàyè tán ẹ fẹ́ kó wọn kó lẹ̀, kó possible. Èdè Yorùbá, àṣà àti ṣe, àwọn tó bá ní interest láti jẹ́ ẹjẹ́ kó ṣe nǹkan wọn. Ọlọ́run tó sọ fún wa nínú Quran tó ní pé jẹ́ kó ṣe tiwọn kí wọ́n náà ṣe tiẹ̀. Ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀, ṣé ẹ̀yin gan gbọ́ràn sọ́lọ́run lẹ́nu nígbà tọ́lọ́run ti sọ fún yín nínú Quran kẹ́ fún wọn sílẹ̀? Ìwọ wá sílé onílù, wọ́n gbà ẹ́ láyè láti ṣe ẹ̀sìn ẹ, torí pé wọ́n ti wá ń gbòòrò sí, ó wá fẹ́ disturb wọn. Ó rí pé ìwà ojú kòkòrò ló ń ṣe àwọn mùsùlùmí kọ̀ọ̀kan, ó ṣe gbogbo wọn, most of àwọn mùsùlùmí kọ̀ọ̀kan wà tó yẹ pé ìwà ojú kòkòrò. Tó bá fẹ́ ṣe ẹ̀sìn, bọ́ sí Saudi Arabia kó lọ ṣe, tó bá ti mọ̀ wípé ò fẹ́ rí any religion person tó jẹ́ another person tó jẹ́ titiẹ tó yàtọ̀ sí titiẹ, ò fẹ́ rí wọn, lọ síbòmíì kó lọ ṣe yẹn. Àmọ́ tó bá yẹ pé ilẹ̀ Yorùbá, ẹ̀tọ́ ni kí mùsùlùmí wà, ẹ̀tọ́ ni kí kírísítẹ̀nì wà, ẹ̀tọ́ ni káwọn oníṣẹ̀ṣe wà, wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan wọn, torí pé ẹ wá bá wọn ni. Tí àwọn ọba tí tẹ bá nígbà yẹn, tí wọn bá gbà yín láàyè, àwọn ọmọ wọn ò ní dé, wọn ò ní wọ gbogbo, wọn ò ní máa di mùsùlùmí náà. Most of àwọn ọba for the past 50 years lẹ́tí máa gbọ́ Wahab, lè máa gbọ́ àwọn orúkọ Muslim nínú àwọn orúkọ wọn, torí pé àwọn ọba yẹn wọ́n kọ́ àwọn èèyàn mọ́ra, wọ́n jẹ́ ìtúwò pé kèé ká tún gba ẹ̀sìn náà wọ́n lè náà ti mú wa, gbà tún wọn disturb wa, àmọ́ wọ́n fi inú tán yín tán ẹ wá fẹ́ máa dà wọ́n. Ìwà burúkú nìyẹn.
tí Saudi bá sọ wípé òun fẹ́ eradicate òun fẹ́ palẹ̀ mọ́ ẹbọ kó palẹ̀ mọ́ ẹ̀ ní kí lórúkọ ẹ̀ ẹ̀yin muslim tí ẹ̀ ń sọ wípé fẹ́ palẹ̀ mọ́ ẹbọ ẹ palẹ̀ mọ́ ẹbọ nínú ara yín náà ń ṣe ẹbọ tí Olúwo of Kuta bá ṣe máa ṣe wáàsí lórí àwọn muslim tó ń ṣe ẹbọ fáwọn oníṣẹ̀ṣe lẹ̀ àwọn tó bá mọ̀ pé o fẹ́ gbé ẹ̀sìn tó o fẹ́ ẹ̀sìn muslim ló fẹ́ gbé ga fine àwọn tó ń ṣẹbọ nínú yín ẹ máa bára yín sọ ní àwọn tó ń ṣẹbọ nínú yín ẹ máa bára yín sọ ẹ fà àwọn oníṣẹ̀ṣe àwọn sọ pé ibi táwọn muslim kan ló mú Ọlọ́run wá fún àwọn Yorùbá ti mọ̀ nǹkan tó ń pè lọ́lọ́run wọ́n kọ́ ní bí wọ́n ṣe ń bá Ọlọ́run wọn sọ̀rọ̀ ni bí ẹ̀yin dẹ̀ ṣe ń bá Ọlọ́run yín sọ̀rọ̀ yàtọ̀ bí àwọn Christian ṣe ń bá Ọlọ́run wọn sọ̀rọ̀ yàtọ̀ so dandan kọ́ ni kẹ́ni kọ́ gba ọ̀nà titi yín wọ́n ní àwọn ò ṣe ti yín ẹ̀yin náà ò ṣe ti wọn fine ẹ fi wọ́n sílẹ̀ so túmọ̀ sí pé t'Olúwo báyìí ń continue nǹkan tó ń ṣe ó ní nǹkan kan tó fẹ́ gbà ń bẹ̀ and government need láti jókòó láti sọ ọ̀rọ̀ yẹn torí pé ó máa cause violence ní l'Ọ̀ṣun state especially ní Ìwó ní ìjù báyìí lọ lórí ètò wa orúkọ mi yí padà Ọmọọba Oyeyemi Lẹ́kùtì ó dìgbà kan náà. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Swoby.